gẹ́gẹ́ bí bàbá àti ìyá wọ́n tún ń jẹ́ igi lẹ́yìn ọgbà. èyí ló ṣe sábàbí tí mo sọ lẹ́ẹ̀kan pé talẹ́ ọjọ́ òní ó yàtọ̀. àwọn àgbàlagbà àwọn onímọ̀ ìjìnlẹ̀ gẹ́gẹ́ bí àṣàláṣà àwọn lárúbáwá àwọn kánzù àwọn amọ̀gbìn nínú karahun wọ́n darapọ̀ mọ́ wa ní ìjẹjọ́ lórí ètò yìí lórí fóònù. ṣùgbọ́n alẹ́ ọjọ́ òní pẹ̀lú gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ tí wọ́n ń dárò wọn pé bàbá ó yẹ kẹ́ wá orí ètò ká gbọ́hùn yín ká jẹ àǹfààní yín. ọlá ọlọ́run ọba ọlá ànábì ọlá jésù ọlá àwọn oníṣẹ̀ṣe nílẹ̀ yorùbá. bàbá sì wo gbogbo àwọn kinní yìí bàbá ní ọ̀dà ọlọ́run fún wọn lẹ́mìí. bàbá darapọ̀ mọ́ wa dàírẹ́tìlì gẹ́gẹ́ bí àṣàṣà àwọn gẹ̀ẹ́sì lórí ètò yín ètò ayé ọjọ́ òun lálẹ́ ọjọ́ òní. àsìkò náà a nífà lọ jù nítorí ibi tá à ń lọ kò jìnnà ibi tá à ń yà ló pọ̀. ọgbẹ́ni gíọ́mà gbókò ní ká tó fi bàbá sáfẹ́fẹ́ ẹ jẹ́ ká gbọ́ lórí tó wà ń bẹ̀ nítorí àwọn àgbàlagbà ló gbòde ó yẹ ká gbọ́ orin àgbàlagbà. a lè yọ yẹn kúrò torí táìmù ó ti lọ ká fún ọ ní sáyẹ́ǹsì yẹn lẹ́ẹ̀kan.
adúpẹ́ fún Ọlọ́run ọba aṣègbà fún Ọlọ́run ọba. Ó jẹ́ pé ẹ tètè sí rédíò yín ni rédíò Sojema 87.5 lọ́jà tọpálẹ̀ ń gbọ́ lórí ètò yìí ètò ayé ìjọ́hun. Ọlọ́run ọba bá láwùrábí tó káàánú wa tá a padà sórí ètò yìí òun náà la dúpẹ́ fún. Mo sọ lẹ́ẹ̀kan mo ní èmi nìkan kọ́ mọ̀ wá ń bí àwọn àgbàlagbà wọ́n gorí ètò lónìí. Ó sì yẹ ká jẹ àǹfààní wọn. Mo rò pé ẹ ń gbọ́ orin àwọn ayé ìjọ́hun. Àwọn ayé ìjọ́hun lẹ ń gbọ́ lórí ètò ayé ìjọ́hun nìyẹn. Àwọn ayé ìjọ́hun àwọn tó rìn pẹ̀lú àwọn bàbá aláyé ìjọ́hun àwọn ló wà lórí ètò. Lóde òní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣe wá nínú àyìmọ̀. Èyí tá à ń tún ṣe pẹ̀lú ìfẹ́ inú ló tún wá pọ̀ jù. Kó má bàa rí bẹ́ẹ̀ la fi tinúkonú pẹ̀lú ọ̀gá mi international ààrẹ apèdègbàyì tó Odùduwà tí gbogbo àmà tí Adéwọ̀yìn Adéyínká mọ kí ní gbogbo ibi tẹ́ wà. Mo sọ lẹ́ẹ̀kan pé àwọn àgbàlagbà ti wà lórí ètò àsìkò ń lọ. Ká má fọ̀rọ̀ gùn ọgbẹ́ni Guillaume Àgbókò ní kórin náà kó máa lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ká máa gbádùn bàbá. Ta ló wá orí ètò ó yẹ ká mọ̀ wọ́n. Àwọn nìkan kọ́ ló wá apọ̀ níbí ṣùgbọ́n àsìkò gbà wá láyè. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ayé ìjọ́hun bàbá wa. Ẹ káalẹ́. Ẹ káàbọ̀. Ẹ káalẹ́ o. Ẹ káàbọ̀ gbogbo àwọn aráalé wọn kí yín. Èmi náà kí gbogbo aráalé o. Mo kóyún inú mo kí àṣẹ ìdí o. Ọmọdé inú ilé yìí mo kí yín o. Àgbàlagbà inú ilé yìí mo kí yín. Bọ̀dá akọ̀wé àǹtí ìdílẹ̀kẹ̀ gbogbo yín ni mo kí n ò lólódì kan. Wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ fètígbéyàwó ọ̀rọ̀. Ẹ̀lẹ́ o. Ẹ káàbọ̀ bàbá. A dúpẹ́ fún Ọlọ́run bá inú wa dùn ara wa yá gágágá. Ọlọ́run ṣeun. Nǹkan tó ṣe mí ní kàyéfì ni pé a dá àsìkò fún yín bàbá sì tẹ̀lé àsìkò. Ẹ tẹ̀lé àdéhùn. Ọlá ń pé àwọn àgbàlagbà ní àdéhùn àlùkáwà ní ẹrù Ọlọ́run ni ẹ sì ṣíkà ẹ̀. Àìní máa ṣe déédéé Ọlọ́run ní jẹ́ kó gángun sọ́dọ̀ oníkàlùkù wa. Ọlọ́run ní já tójú lẹ̀ mọ́lẹ̀. Àmín. Àkọ́kọ́ nǹkan tí a sọ ọ̀rọ̀ nípa ẹ̀ lórí ètò yìí òun ni àdéhùn ẹ̀sùn àṣìkà àdéhùn. Bàbá wa ká má fọ̀rọ̀ gùn. Mo rò pé ẹ júwe ara yín dáadáa gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Nítorí kánzù àwọn Lárúbáwá ló ní kánzù. Ibú ìmọ̀ ló wà lórí ètò. Àwọn èèyàn sì fẹ́ jẹ àǹfààní yín. Orúkọ èmi tí mo wà lórí afẹ́fẹ́ ni Lukman ọmọ Àyádáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Tọ́pọ̀lọpọ̀ èèyàn tó máa ń pè ní bàbá eré kàbìtì. A dúpẹ́ fún Ọlọ́run bá tí orin kàbìtì kàn wá. Àbí oyè ọmọ ayálé wa o. Àmín bàbá. Ibo ni bàbá kò, ibo ara abo ni bàbá jẹ́ ní kúkúrú èdè ní ṣókí àsìkò ń lọ. Ẹ ṣeun. Ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí. Ní apá kan ní orílẹ̀-èdè Nàìjíríà ní Ọ̀yọ́ State. Ṣùgbọ́n ará ni mí lórílẹ̀-èdè Bẹ̀nẹ̀. Ará ni mí lórílẹ̀-èdè Bẹ̀nẹ̀ tí ń padà donílé. Pẹ̀lú ògùn Ọlọ́run bàbá ẹ̀dùn nílé kìí ṣe ní ilé kan ilé méjì kọ́. Ọlọ́run bá ó ṣe nírọ̀rùn. Kí ló máa ń jẹ wá lógún jù lórí ètò yìí ètò ayé ìjọ́hun? Òun náà ni pé báwo ni àwọn bàbá wọn ṣe lù gbàgbà láyé ìjọ́hun tí wọ́n fi ní Ọlọ́run bá yọ̀ǹda nǹkan mẹ́ta fún wọn. Àkọ́kọ́ náà Ọlọ́run bá yọ̀ǹda ìgbésí ayé rere fún wọn. Ìyẹn jẹ́ ẹni. Ọlọ́run bá yọ̀ǹda àsántí rere fún wọn. Ó jẹ́ méjì èkejì. Ọlọ́run bá tún yọ̀ǹda ìgbẹ̀yìn rere fún wọn. Sábà yẹn ni ètò yìí ti wáyé. Àwa náà sì fẹ́ kó rí bẹ́ẹ̀ fún wa gẹ́gẹ́ bó ṣe rí fún àwọn bàbá láyé ìjọ́hun. Bàbá lálẹ́ ọjọ́ òní afẹ́kẹ́ gbà wá nímọ̀ afẹ́kẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ kẹ́ là wá lóye ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń ṣe tí a mọ̀. Gẹ́gẹ́ bí àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ sí wa. Àbá bímọ.
a máa ń bímọ lásán bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni bàbá ayé ìjọ wọn ṣe gbà ni. a bá wà láyé àwọn nǹkan kan ń ṣe wá nínú àìmà gẹ́gẹ́ bí pé kéèyàn sùn kéèyàn jí kéèyàn máa lo ayé lọ láì lẹ́tò kéèyàn sùn kéèyàn lálàá kéèyàn má mọ nǹkan tó jẹ́. bàbá ẹ̀yin lẹ lè tò lálẹ́ ọjọ́ òní ibi tẹ́ gbégbé kò a ṣe àfitẹ̀ sọ́wọ́ ọlọ́run bá fún wa ṣe. ẹ ṣeun. lẹ́ẹ̀kan sí mo kóyún inú mo kí àṣẹ ìdí mo kí gbogbo aráàánú ilé yìí o. gbogbo ìwọ tó bá ń pariwo lọ́wọ́ ọ̀wọ́ agbẹ́nu dákẹ́. ọkọ pé ìyàwó pé ọkọ. ẹ jókòó lórí ìjàn kẹjọ fìtígbéyàwó ọ̀rọ̀. ní ayé àtijọ́ àwọn àgbàlagbà àtijọ́ wọ́n ka àìmọye nǹkan kún. àwa òwe òde òní la ka nǹkan kún mọ́ ló di ọ̀pọ̀lọpọ̀ wàhálà sínú ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóde òní. ọ̀pọ̀lọpọ̀ ogun tó wà nínú ayé ẹlòmíì kì í ṣogun oṣó kì í ṣogun àjẹ́ ogun àfọwọ́fà ni. àlá kò ṣeé kó dànù nínú ayé ọmọ ẹ̀dá ènìyàn. ìgbọ́. àlá kò ṣeé kó dànù nínú ayé ọmọ ẹ̀dá ènìyàn. àlá ò ṣeé kó dànù. rárá àlá ọ̀gọ̀ ẹni tó lálàá lọ́gọ̀. àlá ọ̀gọ̀ ẹni ó lálàá òun lọ́gọ̀. Elédùà ti fi aburú tó fẹ́ ṣẹlẹ̀ síyàn ó ti ṣàlàyé fún ọ ìwọ ló wá kù ó ṣe dìde sọ̀rọ̀ ara rẹ̀. àwẹ̀ lọ́gbà ni sàárà ló ṣe ni àdúrà ló ṣe ni bákan lọ́gbà ni àwa jókòó tẹ̀tẹ̀rẹ̀ rẹ̀ àní tẹ̀sán àgbàmọ́lẹ̀ o. àmín ẹ pọ̀. àti bí àlá àṣírí ọ̀pọ̀lọpọ̀ nǹkan a máa tú. ogun tí ń ja ìdílé ìran tí wọ́n bí ni sí láti pàṣẹ àlá a máa tú. ọ̀rẹ́ tá ń bá rìn tí ń gbàbọ̀dì fún ni àlá a máa tú. ìyàwó tá a fẹ́ kalẹ̀ látọgbọ̀n ọdún tó bá gbàbọ̀dì fún ni àlá a máa tú. ìhun tá a fẹ́ dáwọ́lé kíní yóò da kò da àlá a máa tú. oore tí ń bọ̀ wá wájú kódà tá a lérò rẹ̀ àlá a máa sọ aburú tí ó sì ṣẹlẹ̀ àlá a máa sọ ó sì rí nù olóòtú. bàbá wa ẹ káàbọ̀ ọlọ́run bá kó káàánú oníkàlùkù wa. gẹ́gẹ́ bí ẹ ṣe ṣe lálàyé nísìnyí kí ni àlá mo rò pé òun lè sọ díẹ̀ nípa ẹ̀. ọ̀dà ìrẹ́pọ̀ wo àǹfààní wo làlá wá ní nínú ìgbésí ayé èèyàn kí làlá lè ṣe nínú ìgbésí ayé èèyàn. àlá lè ṣe àìmọye àlá máa yọni kúrò nínú ìdè tí kì í jẹ́ ká jì sọ́fìn ọmọ aráyé àwọn iṣẹ́ tàlà ń ṣe nìyí. àlá máa kó oríire ran ni tí kì í jẹ́ ká pàdánù ìrìn àjò ayé ẹni gbogbo nǹkan tàlà ń ṣe nìyí. bàbá oúnjẹ yín. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣe wá náà yìí mọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni. ló ń tara pé láti ara àfọwọ́fà wa. bẹ́ẹ̀ni. ọlọ́run sì ń fi hàn wá. gbanú àlá. bẹ́ẹ̀ni. kábà lè rí ọ̀nà àbáyọ. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lálẹ́ yìí àdóṣòye máa lè ń gbọ́ 87% lórí ètò yín ètò ayé ìjọ òun. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń sọ̀rọ̀ àlá lórí ràdíò nítèlé o. èmi ẹlájùmọ̀ ó gbà fọlọ́run rẹ dọ́là òjò bẹ́ẹ̀ nìkan sọ̀tá. mo rò pé ẹni bá sí Facebook ẹ̀ wọ́n ń gbọ́ kétékété báyìí. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ̀rọ̀ àlá ṣùgbọ́n o àwọn kan jù kan lọ. ẹni tó sọ̀rọ̀ tẹ̀ ń gbọ́ bàbá tó sọ̀rọ̀ tẹ̀ ń gbọ́ wọn ọlọ́run bá jogún oríṣiríṣi nǹkan fún yàn ṣùgbọ́n nínú ìmọ̀ ìjìnlẹ̀ ọlọ́run jogún ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún bàbá gẹ́gẹ́ bí àlá bàbá máa ń tú àlá débi pé ó máa ń yà wá lẹ́nu. àfẹ́sàwá náà ká jẹ àǹfààní àwa nìkan ká jẹ àǹfààní ló fa ni abílí bàbá kó wá sórí ètò lálẹ́ ọjọ́ òní. bàbá ọ̀nà wo lèèyàn lè gbà láti mórí bọ́ látara gbogbo àwọn aburú yìí. ẹ̀sìn olóòtú mo ti mẹ́nu bà ráńpẹ́ díẹ̀ ní ọwọ́ iwájú wípé àlá ọ̀gọ̀ ẹni ọ̀làlà òun lọ́gọ̀. àlá wákàtí ń bẹ àlá ọ̀sẹ̀ ń bẹ àlá oṣù kan ń bẹ kódà
àlá ọdún bẹ. ẹ bí mi ní ìtumọ̀ ni. ọ̀dà ẹ wá là fún wa lọ́kàn ọjọ́ kan. ẹ ṣeun ẹ jèrè kúrò èdè àmì. ẹ jèrè ẹ fèrè ìjẹ̀kọ. àmì. ẹlòmíín lè sùn à ń pe àlá kan ní àlá òréré. àlá òréré. àgbọ̀rí o. ẹ ṣeun ẹ gbọ́ rí ohun tẹ́yìn náà rírí ni. òréré ó wà láàrin pé àsùn a lè jókòó pẹ̀lú àwọn èèyàn a sì ti lọ. oorun fẹ́ẹ́rẹ́fẹ́ ni tó jẹ́ pé ohun tọ́lọ́run ó fi hàn ni ó ju tẹni tó wẹjú lọ tí ó sì ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni àlá òréré nù. bàbá àlá wákàtí èèyàn rọra la yóò sùn kódà oorun náà wọra bó ṣe sùn yẹn kíní yẹn ó sì ṣẹlẹ̀. omi ìtọ́ bá la lónìí ọ̀sẹ̀ tí ó tẹ̀lé yóò ṣẹlẹ̀. omi ìtọ́ bá la lóṣù tó bá dọ̀sù tí ń bọ̀ yóò ṣẹlẹ̀. omi ò ti la aláìmọye ọdún kó ń pàdé èèyàn báyìí ó sòun ní báyìí tó jẹ́ pé elédùà ó sì gbé wá fún pé ẹni tó rí lójú oorun nígbà báyìí àyè báyìí òun rèé o. ibi tá a dé láyé àfi lálà pé mo gba bí ìkọjá tó ìpé tí wọn bá fi dá àyè bẹ̀ yẹn wọn fà àyè náà rèé mo gba bí ìkọjá rí. elédùà máa ṣe bẹ́ẹ̀. kábíyèsí ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. bàbá ẹ̀ka pápápá ti kú náà. omi ń bẹ lámù. bẹ́ẹ̀ ni mo máa pé kánsù ni ibú ìmọ̀ ló wà lórí ètò. mélòó láàmú ń bẹ. ẹ tẹ̀síwájú. irú ọlọ́run má jẹ́ ká jí sọ́fì gẹ́gẹ́ bí mo ṣe sọ. tí ayé bá fẹ́ tábà fún mi ayé ò ní tábà fún wa. àmín. ayé ò ní tábà fún wa. ẹ ṣàmì èèyàn mi nílé. ẹlòmíì ga òun lògo òdílé wọn. ẹ mọ̀ wípé transformer àdúgbò ń bẹ. transformer ẹbí ń bẹ. transformer àánú yàrá ń bẹ. ògo òdílé ni mo pè bẹ́ẹ̀ o. èèyàn ẹyọ kan tó jẹ́ pé gbogbo òdílé wọn so mọ́ kò gbọ́dọ̀ kú. tí ayé bá ń gbé ọfà ta sí tọ́lọ́run fẹ́ yọ ọlọ́fìn àti bí àlá ni ó ti máa mọ̀ nígbà tí ọba finú méjì bá wọn gbé ẹ̀jẹ̀ mú bẹ́lẹ̀ ń gá wá. kéèyàn lálàyé pé ẹni tó ti ní kọ́ wá sọ pé òun gba báárà lójú oorun. kí ló wá já sí. kódà ayé fi jáde bọ́lá tókè ni ẹni tó ti ga wọ́n fi rẹ̀yàn wálẹ̀ ni. ìkànnì kéèyàn lálàyé pé òun ń rí ata lójú oorun òun ń já ata lójú oorun òun ń ra ata lójú oorun wọ́n ń bùn òun láta lójú oorun. ṣé wàá rí eléyìí ọ̀nà tó pín sí òun ti ẹ̀ pọ̀ gbáà torí wọn a máa tàyàn lójú oorun wọ́n bá rí pọ̀ ọmọ yìí wọ́n tún gbé gbàbọ̀ míì ń wá ṣàlàyé díẹ̀ fún wa. bàbá ẹ máa gbàgbọ́ yẹn kẹ́. kí n máa bọ́rọ̀ bọ̀. à ń gbàgbọ́ yẹn. ẹ ṣeun tí a bá ń lálàá rí ata wọ́n bùn láta wọ́n ṣe ìpọ́njú tó tó láyé yìí ò sí. ọlọ́mọdé àrí kò ní yàdọ̀ wa. ata yìí náà lè yóò tún wá lọ́ọ́ rà yóò wá fowó lé lórí yóò gbé fún bára lọ́ba bọ́m̀bẹ́. ẹ̀yin èèyàn wọn ṣe ń gbọ́ nílé mo ní tòní ìdálẹ́ òní ó yàtọ̀. tí ọba wa kó pé kó fi ayọ̀ sí. kó fi ayọ̀ sí. kó fi ayọ̀ sí. bàbá ẹ ṣe yorùbá àwọn ayé ìjọ òní. tọ́ba débi tí ọ̀ra ìṣebẹ̀ kọ́ máa pè é ní ìṣebẹ̀ ó sì máa pè é ní yóò sọ pé mo fẹ́ ra ayọ̀ yóò wá fi sí. ó nítumọ̀. àlá yìí tí a bá ti jẹ́ni tí ń ka bílíọ̀nù wọ́n fi sọ ọ́ dẹni tí ó padà máa tọrọ lọ́wọ́ ẹni tí ò tó àlá burúkú ni. wọ́n fi ọ̀dá dání ni ọ̀dá owó wọn á fi dání. kódà tí ẹni tí bá ti ń ṣe àwáàrí tipẹ́ tí bá ń lárú àlá yìí oyún ò lè dúró sí lára. ẹni tí ń ṣàwáàrí látara àlá lásán. látara àlá. èyí náà ló bí kéèyàn máa ra epo wọ́n máa ta epo wọ́n máa bùyàn lépo lójú oorun. ẹ mọ̀ pé mo ti sọ pé fámìlì jọ ni wọ́n òun àtàtà wọ́n sọ pé ó pín sí àìmọye ọ̀nà. ìpọ́njú kan náà ni ìpọ́njú kan náà ni kì í ṣe àlá tó dáa rárá. ẹlòmíì máa ń lálàá wípé wèrè ń tẹ̀lé mu lẹ́yìn káàkiri lójú oorun. kí ló wá jẹ́ aláìda púpọ̀ àlá tó dáa ni ọ̀nà àrísìkí ó sì fún yàn. pé wèrè ń tẹ̀lé yàn. àrísìkí ó sì fún yàn àbí wèrè ń tọrọ owó lọ́wọ́ ẹni á fún má bẹ̀rù bọ́ bá rí níjọ́ kejì táwọn lọ́rẹ̀ ọ̀nà ó sì fún ọ.
ṣùgbọ́n èyí tó le jù tí wèrè bá ń léèyàn kiri tàbí ń kóyàn lọ́rẹ́ aláàánú jìnnà síyàn o. Kábíyèsí Ọlọ́run. Aláàánú yóò jìnnà síyàn tẹfẹ́tẹfẹ́. Ọlọ́run má lè aláàánú jìnnà sí wa. Àlámọ̀ àmín. Ọlọ́run má lè aláàánú jìnnà sí wa. Àmín. Ìwà àmọ̀ bẹ́ẹ̀ bá lè tẹ́ bí wa. Á dá yín lóhùn. Bàbá ọ̀rọ̀ mo ti sọ akoto ìmọ̀ ló wà lórí ètò. Irú nísìn. Ẹ bèrè ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé àwọn àgbà àtijọ́ báwo ni wọ́n ṣe tí wọ́n rí ayé wọn lò. Ẹ ṣeun. Ayé ló dá ayé òǹkàwé tí à ń fi ojúgun kọ tákàdá. Torí pé àfojú ọwọ́ kọ ọmọ ojúgun là á fi ń kọ. Ìwé là ń kà àfẹ́ ka ọgbọ́n orí mọ́. Àsúnmọ́ àwọn tó jù wá lọ tí wọ́n ti dáyé síwájú wa àfẹ́ tẹ̀lé wọn mọ́. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé tí àwọn bàbá wa bá níyàwó, ìyàwó yìí wọ́n máa ṣàkíyèsí rẹ̀. Ìhì ọgbà jíjẹ wọn ó fún, ìhì ọgbà lílá wọn ó fún, ìhì ọjẹmọ wíwẹ̀ wọn ó fún. Wọ́n máa wá bíi pé àpẹẹrẹ tó ń bá ń rí máa wí o. Tó bá jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ wọn mọ̀. Táwọn òjìji fìrí bá ń dà á láàmú wọ́n mọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ láti bí àlá tí bá ńlá wọ́n mọ̀. Tó tí irú obìnrin bẹ́ẹ̀ bá ti ń lálàá pé òun ń bára òun nínú omi ó sì wà ní oyún. Torí pé tí obìnrin bá ti fẹ́ra kù, ìríran àlá wọn a máa yàtọ̀ sí bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ kó tó di pé wọ́n fẹ́ra kù. Kábíyèsí Ọlọ́run. Torí ọlẹ̀ tó wà nù wọn, wọ́n máa rí oríṣiríṣi nǹkan ni. Àṣírí ọmọ wa tú. Ara náà ti yàtọ̀. Ó ti yàtọ̀, ó ti gbàlejò. Tí bá ti ń bára ẹ̀ pé òun ń bára òun nínú omi, òun ń ṣe òun mọ̀ ẹ̀ ti mọ̀ pé irú ọmọ bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ́ ọmọ ni. Ọmọ tó wà níyàn ẹlẹ́gbẹ́ ọmọ ni. Ẹlẹ́gbẹ́ ọmọ ni. Wọ́n máa wá ṣe sàárà fún. Wọ́n máa ṣe sàárà fún. Wọ́n máa ṣe sàárà fún irú arábìnrin bẹ́ẹ̀ àtọmọ tó wà nínú rẹ̀. Tó lára àwọn ohun tí àwọn ìyá ọjọ́ ohun tí wọ́n máa ṣe tí wọ́n bá ti rí i pé obìnrin fẹ́ra kù wọ́n ti ń fún un lẹ́rọ̀ wọ́n máa fún un nígbà wọ́n máa fún un láwo. Òde òní ara ibi tákò bá ti wá Ọlọ́run ò ní jẹ́ yàdọ̀ wa. Àmín ẹ̀ pọ̀. Ẹ dákun mo kí gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ wà nílé o. Àti wọn ẹ̀yin ìyá kí yín. Ẹ̀yin abiyamọ wọ́n yàtọ̀ sí abiyamọ. Bẹ́ẹ̀ ti báwo. Abiyamọ yàtọ̀ sí abiyamọ. Ẹ là á fà wò. Abiyamọ bí ṣe ń dìde lóru ní wọ́n máa dìde lọ́sàn-án pé àwọn ọmọ mi o àwọn ọfẹ́ jẹ́ wọn ọmọ ò ṣiṣẹ́ fọ́mọ bọ́ọ̀lù ọmọ rẹ̀ yóò ṣe ṣiṣẹ́ fún ọ tó bá dọjú alẹ́ kó lè ṣiṣẹ́ fún un á palẹ̀ mọ́ fọ́mọ ni kó tó dáyé tó bá dáyé náà gbé jùlẹ̀. Àwọn kejì ń kọ́. Àwọn kejì tẹ́ sọ àwọn abiyamọ. ń bọ́rọ̀ bọ̀ abiyamọ ni lákùnbárẹ sọ̀hún járe mi kí ọ̀rẹ́ ni tọ́jú mi ń gbà ọmọ máa ń rìn rédèrèdè káàkiri kódà gbọ́mọ ọba béèrè owó lọ́wọ́ ọmọ tí ọba fún ìpè ní ó tún máa ṣe. Ìpè ní ọmọ àmọ́ àwọn abiyamọ ọmọ fún ọmọ òfun Ọlọ́run ṣàjẹ́ láti ṣèyọrí Ọlọ́run ó jẹ ẹrù rẹ̀ sàárà àjọ kìíní àná tí máa ṣe fọ́mọ rẹ̀ kò ní dá dúró yóò tún máa ṣe fún. Tọ́mọ bá dàgbà. Tọ́mọ bá wá dàgbà ọba ọ̀làna ọmọ òṣè nílà yóò sì máa tẹ̀rìn àjò rẹ̀ yóò máa tẹ̀ mọ́ létí yóò máa tẹ̀ mọ́ létí. Láyé òde òní àwọn ìyàwó wa máa ṣe nǹkan kan létí wọn mọ̀ pé ọ̀dà ẹ̀dọ́ mo fẹ́ kọ́ gbogbo ẹ̀yin obìnrin lẹ́kọ̀ọ́ o ẹ̀yin tẹ́ ẹ máa lọ ya fọ́tò. Wọ́n wà létí ìgbọ́. Táwọn olùtọ́jú dókítà tí wọ́n sọ pé ẹ lọ́ọ́ ya àwòrán inú ẹni tẹ́ ẹ bá nígbàgbọ́ sí ẹ má máa mú lẹ́yìn. Àwọn ń pè ní ecography nílẹ̀ yìí. Bẹ́ẹ̀ lẹ́yìn pé ẹ̀sùn tẹ́ bá ń wí ẹ má máa mú lọ́wọ́ àyè máa fi àwòrán oyún tá a bá lọ yà àyè máa fi hàn ọ̀rẹ́. Láàkúlì. Ẹni tí ó bá fẹ́ràn ni àyè fi hàn àyè burú wọn burú púpọ̀. Wọn burú púpọ̀ wọn a máa ti bẹ̀ dúró déèyàn. Àwòrán yìí lásán. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bẹ́ẹ̀ ni a ní ìwọ. Kábíyèsí Ọlọ́run. Òun ìbọ́kùnrin ìwọ fẹ́ bí. Òun àwọn jọ ń wọ́ ọmọ ìwọ lọ kọ́kọ́ lóyún. Ayé ò ní dúró de wa níbi tí ọ̀dà o. Àmín ẹ̀ pọ̀. Wọ́n ò fowó wá warí wọ́n ò fọlà wá warí o. Ìyẹn bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá lọ rẹ̀ rù ọmọ ẹ máa ṣe ní bòńkẹ́lẹ́. Àwọn ìyá wa wọ́n bá lọ rẹ̀ rù ọmọ lọ́jà àpò ṣaka ni wọ́n ó dì í sí. Gbọ́dọ̀ àwọn ò ní jẹ́ kí ará yàrá kejì ọmọ wọn lọ tọ́jú ẹ̀ pamọ́. Wípé àgbo àbí bàbá. Àpò ṣaka ni wọ́n ò fi di ẹrù ọmọ sí.
pé à ń lọ ra báàfù táàmù ewé mọ aṣọ níbi obìnrin mi bàjẹ́ sí níbi àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ jókòó náà sọ pé ayé ẹlẹ́rú ọmọ wá èlé lẹ́yìn tá a sọ yìí èlé ni rẹ́dìmẹ̀dì èlé ni pátá. kí pé à ń ṣe palẹ̀mọ́ pé ọmọ tuntun bá dé àwọn nǹkan tá lò fún. gbogbo nǹkan wọ̀nyí ọ̀dà a máa ṣe ní bòńkẹ́lẹ́ ni tọmọ bá délẹ̀ là á máa gbé jáde. bákan náà aṣọ tí ẹ wọ̀ fọ́mọ ní ọjọ́ ìkómọ èyí wọ́n bá bùn yín ẹ má sábà tètè máa lò fọ́mọ tẹ́ bá bí. Kábíyèsí Ọlọ́run. kódà aṣọ tó bá bùn yàn. ń bọ̀ ló ti mú wá ń gbọ́dọ̀ mọ̀ títí mú bọ̀ ojú la rí ọ̀rẹ́ òdekùn. kódà bí owó rẹ̀ ọ̀ka ju àǹkárá lọ ọ̀ràn kó gbé bọ́ọ̀rù ọmọ rẹ̀ yọ̀ lálùbáríkà. ẹlẹ́lẹ̀ èyí tó tún pẹ̀lú rẹ̀ ní ẹ̀jẹ̀ bímọ. ẹ ṣàlàyé fún ọ níwọ̀nba. ẹ̀jẹ̀ bímọ ń gbà tó bímọ tọ́ta lọ́fọ̀ọ́sọ ẹ̀jẹ̀ rẹ̀. sọ ọmọ rí sọ onígbàgbọ́ sí. wọ́n kà ń fọ̀ mí. a gbọ́dọ̀ ṣọ́ra sí. bàbá tó bí ọmọ ẹ̀jẹ̀ bímọ aṣọ tí wọ́n bá fọ̀ lára obìnrin wọn èé kàn án dà sí títì sáá ẹsẹ̀ wo lọmọ tó tẹ̀ mọ́lẹ̀. àyẹ̀fí paná nú àrò tí wọ́n bá fi omi ẹ̀jẹ̀ bímọ paná nú àrò ọmọ náà máa sàárẹ̀ ní títí tí ó fi gbó. ẹ̀mí rẹ̀ sì lè má gùn. ọlọ́run kó dá gbogbo àwọn ọmọ wa kó dá wọn lágbà. àmì ẹ̀ pọ̀. omi ìwẹ̀ bímọ ta lọ́bọ̀ wẹ́ mọ́ ẹni tá a bá nígbàgbọ́ sí ẹ̀jẹ̀ ọba ni wẹ́ mọ́ torí ọlọ́fẹ́ jẹun ọmọ ìpalẹ̀mọ́ ọmọ là ń wí yìí o. omi tí wọ́n ewé mọ́ àwọn ọ̀yá wa láyé ìjọ́hun wọ́n wà kòròbá kan wọ́n ní ẹ̀sà máa dà á sí tọwọ́ bá pa tẹ́sẹ̀ bá pa wọ́n wà rọra dà á sẹ́sẹ̀ lé. bẹ́ẹ̀ ni àìdá àsódò àìrí paná àìdá àsójú ọ̀nà tí gbogbo èèyàn ń tọ̀ àìsí dà á sínú tualẹ́ẹ̀tì àbí òun làwọn èèyàn mi ti pè ń kotonu. bẹ́ẹ̀ni àìdá sínú tualẹ́ẹ̀tì. bẹ́sẹ̀ agáfà fáwọn tó ń jẹun. tó àìdá síbẹ̀ ilé ìgbọ̀nsẹ̀. àìdá síbẹ̀ àrọ̀ra dà á sí ẹsẹ̀ ilé tí ó ṣẹlẹ̀ ẹ̀bẹ̀ báwọn àgbàlagbà ti ṣe nù. àìsí máa wẹ ọmọ ká máa sítọ́ ká máa tutọ́ kò dáa ọlọ́run ò ní ṣe ọmọ wa ní ọmọ àrísá àrídùnnú lọ́lọ́run ọ̀sọ̀ ọmọ wa. kàǹkà tí wọ́n fi wé ọmọ rẹ̀ ń bọ wọ́n jù sí kàlẹ́ńtọ́wẹ̀ níbo wọ́n tọ́jú ẹ̀ sí. ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn ò yà sí gbogbo nǹkan wọ̀nyí àwọn abiyamọ ayé àtijọ́ ni wọ́n mọ gbogbo eléyìí. kàǹkà tí wọ́n fi wé ọmọ yìí wọn ò ní jù lẹ̀ wọ́n tọ́jú ẹ̀ ni. kàǹkà tá a fi wẹ mu lásán. bẹ́ẹ̀ ni àṣírí ayé ni. kàǹkà. bẹ́ẹ̀ ni kàǹkà tá a fi wẹ mọ́. Kábíyèsí Ọlọ́run. a gbọ́dọ̀ tọ́jú ẹ̀ dáadáa. ẹ lọ rí mọ́lẹ̀ tí ò ní sojú ẹ̀dá kan ẹni tó sì finú tán òun ni ó rì. ibi ọmọ ta ló rì yìí èkejì ọmọ ta ló gbé ta ló rì a gbọ́dọ̀ ṣọ́ra sí pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí. irun orí ọmọ ẹ̀yìn ń fárun ni àbẹ́ ẹ̀ fa a gbọ́dọ̀ ṣàmójútó ẹ̀ dáadáa irun orí ọmọ kékeré ọmọ ìkókó kì í ṣe ohun tá a fi ta fàlà. ṣẹlẹ̀ lásán báyìí ni mo wí fún yín ayé burú èyí tó tó àpẹ̀kun rẹ̀ tọ́pẹ̀kun rẹ̀ ṣé àbọ̀ pé obìnrin ní ìbàjẹ́ àwọn òmíì ṣùgbọ́n a ní júnior máa ń dà mí láàmú jáde ó ti lè kéjù àti kínní àti ìdílẹ̀kẹ̀ ẹ wá gbọ́mọ yìí ṣeré lọ. ẹni ẹlẹ́ni ọ wá pọn ọmọ rẹ̀ káàkiri yóò máa gbé kiri bóyá ìṣẹ̀dá ọmọ yìí kò gbà bẹ́ẹ̀ eléyìí ọyẹ lórí wò wọ́n yọwọ́ rẹ̀ wò wọ́n yẹ ẹ̀kẹ́ rẹ̀ wò gbogbo nǹkan wọ̀nyí ó sì dá ẹ wá ṣetán ọmọdàgbé ológo rẹ̀ sọ̀rọ̀ sókè bọ́ọ̀ ni ó yẹ sọ̀rọ̀ sókè ògé tí wọ́n ti pa ọmọ ọlá láti kéke torí pé wọ́n ti rí. àmọ́ àwọn abiyamọ wọn ti ọmọ wọn ni ọmọ ń sùn nù yàrá fẹ́ẹ́tìrì wọ́n ti tilẹ̀kùn wọ́n ti mú kọ́kọ́rọ́ jù àpò. àná bẹ́ẹ̀ ni wọ́n ní ó ń sùn lọ́wọ́ bébì ń sùn àwọn tó gbọ́n nìyẹn àwọn abiyamọ nù. àwọn èèyàn ti ń pè bàbá àwọn ti ń pè bàbá wọ́n ti ń pè ẹ ṣe sùúrù díẹ̀. bí ọ̀rọ̀ ṣe lọ ní ṣísẹ̀ntẹ̀lé ni. ẹ jẹ́ ká bọ́ sábàlá mi nítorí pé àwọn èèyàn ti ń pè. bẹ́ẹ̀ ni tó ibi tó tó a káàtó a bẹ́ kẹsẹ̀ sí a bẹ́ kẹsẹ̀ wọnú àkọsẹ̀jáyé. nítorí àbá bímọ à ń ṣe ìtọ́jú ẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ ṣe sùúrù ẹ jẹ́ káwọn èèyàn kọ́kọ́ ṣe sùúrù àmọ́ bàbá máa ń gbádùn yín ẹ jẹ́ ká gbọ́ wọn bá lè mọ̀ bá níwọ̀n bá ẹ rédì náà. àkọsẹ̀jáyé. kí là ń pè lákọsẹ̀jáyé bàbá. ẹ ṣeun Yorùbá ló pè ní àkọsẹ̀jáyé pé ìjọ tí ọmọ bá rẹ̀ nílé ayé orúkọ rẹ̀ pọ̀
òun náà là ń pè ní ìpín. Òun náà ni àyànmọ́. Nam, agbádùn yín. Lárúbáwá rẹ̀ ní jẹ́ kádàrá. Kádàrá. Òun náà ń pè lákọ̀ọ́sẹ̀jáyé. Òun ní jẹ́ bẹ́ẹ̀. Òun náà là á pè ní ìràwọ̀. Òun náà ni ògo. Bó ṣe jẹ́ nù. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ láyé òde òní ló gbé ògo gidi wáyé ṣùgbọ́n kò róun bíbí. Kò róun bíbí. Kò róun bíbí. Kò róun bíbí. Kì í ṣe pé gbogbo ọmọ tí wọ́n bá bí nílé ọlá lọ́mọ o. Tó bàbá àtàwọn èèyàn ti ń pè kódà wọ́n tún pè lórí fóònù. Tá a bá fẹ́ mọ àkọ̀sẹ̀jáyé ọmọ tá a bí. Bẹ́ẹ̀ni. Ọ̀nà wo la lè gbà? Báwo la lè ṣe ọ̀nà wo la lè gbà? Kí lọ̀nà àbáyọ? Ọ̀nà àbáyọ wà. Àwọn àgbàlagbà àtijọ́. Kódà nígbà ìwáṣẹ̀ tí wọ́n bá fẹ́ tẹ ìlú ó ní ọgbọ́n tí wọ́n gbé gbà. Wọ́n ní ìlú tá a fẹ́ lọ yìí bóun ní ká ṣe ṣe ẹ̀mú báyìí ẹ̀mú báyìí ẹ̀mú báyìí. Èèpọ̀ tí ó máa jẹ́ nì. Èèpọ̀ yẹn ò sí kò parun dùn ní àlùbáríkà sí wọ̀. Tí wọ́n bá bí ọmọ wọn ó béèrè ọjọ́ iwájú ẹ̀, èèwọ̀ rẹ̀ wọ́n sọ, sàárà rẹ̀ wọ́n sọ, ìrìn àjò rẹ̀ wọ́n sọ. Sàárà táwọn náà gbọ́dọ̀ ṣe ní ìgbésí ayé. Tí wọ́n máa ṣe fún nínú ayé rẹ̀ wọ́n sọ fún. Àwa ò sì mọ gbogbo eléyìí. Àwọn abiyamọ ni ọ̀sọ́, àwọn abiyamọ tòótọ́ wọ́n ń jáde sọmọ wọn. Gbogbo nǹkan kọ́ lóògùn ògùn báwa wà ní ọ̀rọ̀ ògùn là ń wí yìí. Àlọ́rọ̀ kádàrá là ń sọ, ògùn báwa wà ní. Ògùn báwa wà ní. Èèbọ̀ gbọ́dọ̀ wá lọ. Wọ́n àti á ní gbọ́dọ̀ wá lọ. Ibà àrà ń wọ́lá òjọ́. Òyìnbó tí wọ́n bá ti fura sí ọmọ wọn láti kékeré pé eléyìí ó fẹ́ràn bọ́ọ̀lù ìdí bọ́ọ̀lù wọn lọ jù sí. Ó ti máa àkọ̀sẹ̀jáyé. Tí wọ́n bá ti mọ̀ pé eléyìí ọ̀dà bíi pé ó fẹ́ràn ẹjọ́ bí wọn bá jù sí sùkúù wọn ó sì jù sílé. Ọ̀dà àwọn ọmọ tó ń gbógo wọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù káàkiri ṣé ọ̀sẹ̀ náà wọ́n wẹ̀ àbí wọ́n gbé gbá ọṣọ. Wọ́n tẹ̀lé ìpín wọn ni. Àmọ́ wọ́n nílé aláwọ̀ dúdú ààrẹ kó gbogbo ẹ̀ pọ̀. Bẹ́ẹ̀ ni afẹ́ṣe tó ìgbà. Gbogbo ẹ̀ làárẹ̀ kó pọ̀. Yàrá bá wa dàrú láàmà wá mu tí ọ̀sọ̀nù káàkiri. Bàbá ọgbọ́n. Ọmọ ọ̀dọ̀ àgbà bẹ́ẹ̀ ni. Adúpẹ́ fún yín tẹ́ wá orí ètò yìí. Adúpẹ́ fọlọ́run. Àwọn èèyàn ti ń pè lábẹ́ ẹnu. Ìwà mọ̀ bóyá lè gbà wọ́n láì láti ṣe ìbéèrè. Ọ̀yọ̀ wọ́n máa béèrè. Nọ́mbà tẹ́sí pè wá ní 63 91 10 91. 63 91 10 91. Tàbí 94 43 10 30. 94 43 10 30. Ọ̀gbẹ́ni Ìgbémà Gbópò ní ẹnìkan tí ń pè wá. Àlọ́. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Bàbá ń ṣẹ̀tù láti tẹ̀wé. Láti bo? Jẹ̀rẹ̀gbé. Ọ̀nà àjàṣẹ́ nam. Èyí tó tó bèèrè pé ní kò tí ara aṣọ ọmọ ẹ̀. Àwọn olùgbà ní kí wọ́n gbọ́dọ̀ rí pọ́n gbọ́dọ̀ pé kára sílé kí wọ́n náà ló máa rí ní ìyàtọ̀ pé sílé kejì. Ó bá mi sọ̀rọ̀ sí ìṣàkóso yìí. Ọ̀dà bàbá gbọ́. Yorùbá yẹn ò yé mi dáadáa. Ẹni. Àpò Yorùbá àjàṣẹ́. Ẹni. Ẹni pé wọ́n lọ ra nǹkan ọmọ àgbẹ̀rẹ̀ fúnra tòṣó àwọn ọmọ. Náà. Oyún gbọ́dọ̀ rí tòṣó ẹ̀ wọ́n máa ń pè sílé. Wọ́n ní ó ti yé mi ìṣàlẹ̀ fún bàbá tí àsìkò náà àwọn èèyàn ń pè. Wọ́n ní tí wọ́n bá lọ pèlò pé ọmọ tuntun afẹ́ bí ọmọ tuntun lọ́jà afẹ́ lọ ra nǹkan fún ọmọ tuntun. Wọ́n ní agboyún yẹn kó ní kò dá kó rí kíní ìtàtàrà fún ọmọ yẹn. Agboyún yẹn wọ́n ní kò dá kárí. Ìdálò òun nìṣèlú. Tó. Ọmọ mi ń bẹ tó jẹ́ pé ẹ̀wọ̀n pé mo ti sọ̀rọ̀ síwájú. Ìpìlẹ̀ oyún ẹlòmíì. Ìpìlẹ̀ oyún ẹlòmíì lẹ́tọ̀ mọ̀ pé eléyìí eléré ọmọ ni. Ọmọ tó bá jẹ́ ọmọ eléré kò dáa kọ́ máa rí. Kódà tí wọ́n bá fẹ́ dè é torí kọ́ má bàa lọ lọ́jọ́ òun wọn ò ní jẹ́ ọmọ. Tó mọ̀ ìbéèrè kan alo ẹnìkan pè mí. Wọn ò sì ní jìnnà sí kò sì gbọ́dọ̀ lọ jìnnà. Naam. Salamu alaikum. Alaikum salaam o. Ẹ kálẹ́. Ẹ̀yin náà kálẹ́ lọ́wọ́. Ẹ kálẹ́ o.
ẹ máa wọlé sí ìgbélé o. Àdúpẹ́. Ọlọ́run pè wá léèrè. Àmín. Ìwé náà máa ń pè ní nítorí àmì lè kó máa yín. Naam, a ṣètò níbí ìjẹjọ. Ok, ẹ ṣeun, ẹ káalẹ́ o. Mo dúpẹ́ fẹ̀yìn náà níjẹ̀jọ́. Àdúpẹ́ fọlọ́run. Ẹ là wá lóye. Ẹ ṣeun. Ẹ fún wa lóúnjẹ ọkàn. Ọlọ́run tó ti ní àṣẹ. Àmín. Ṣé rí nǹkan kan lèmi fẹ́ béèrè? Torí ọ̀pọ̀lọpọ̀ màlá. Ìyẹn wà tó jẹ́ pé bàbá ẹ̀ ti kú. Bàbá sì wá kú. Ó lálàá pé bàbá tòun wọ ṣòkòtò ní ojú àlá tòun. Ọmọ tòun sì wà ní dùbúlẹ̀ náà fàṣọkù. Èyí jẹ́ pé bàbá náà sọ fún pé kó wọ ṣòkòtò nǹkan báyìí fẹ́ ṣe. Ara ọmọ ọ̀fẹ́ yá. Bàbá yẹn sọ fún kò wá kà á kú. Ìgbà tó wá sọ pé mo sọ fún pé báyìí báyìí. Ó ní irọ́ kò ṣèjọ́ mẹ́ta. Ọmọ àkọ́kọ́ dùbúlẹ̀ àìsàn. Ọmọ ìkejì ń dùbúlẹ̀ àìsàn. Ọmọ ìkẹta dùbúlẹ̀ àìsàn. Mo ní orí àbúrò yìí. Ó ní bẹ́ẹ̀ ni eré bẹ̀rẹ̀ ilé dòdò ewé ìyàbú. tó bàbá wa Idrisu ìyá méjì kú máa yán àwọn èèyàn ń pè bàbá gan kódà wọ́n ń pè lábẹ́ ẹnu. Ó dáa kí mo fi okùn lẹ̀fẹ́ lómi. Inshallah ẹ ṣe. Ẹ ṣe o àdúrà yẹn gbà. Kàtàntúrà kàtìrì wọn di kàtìrì 11 ẹ pè lórí ìnìmẹ̀rọ yẹn tàbí kàtìrì 14 43 10 30 ẹ má pè mí lábẹ́ ẹnu tábà ti ṣètò ìwòṣe á fún nọ́mbà bàbá àti nọ́mbà mi pẹ̀lú ògo Ọlọ́run ní jẹ́ ká gbàgbé. Bàbá ẹ̀yin ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀ hálò. Hálò. Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Ẹ kú ètò. Ọlọ́run ló lè tó kí lórúkọ yín bí ẹ ti ń pè wá. Ìyá Látù ni láti Lájàṣẹ́. Naam. Mo fẹ́ bá bàbá sọ̀rọ̀ nípa ìṣẹ̀dá. Naam. Bàbá tó fẹ́ràn ìṣẹ̀dá. Naam. Ọmọ tí mo fẹ́ kọ́ wo ìṣẹ̀dá ẹ̀ táwọn àkáǹtì ló ń jẹ́. Ọ̀dà bàbá gbọ́. Ọba dẹ̀yìn ètò àmàdá bó ti mẹ́rin ti sọ̀rọ̀ iye olóúnjẹ àbẹ́ẹ̀kọ́. Iye olóúnjẹ wàhálà yìí pọ̀. Wọ́n ní tábà ya fọ́tò ibi tá a wà lákòókò. Mo rò pé ẹ pè bàbá lẹ́yìn ètò nítorí àsìkò yóò gbà wá pálípálí àsìkò náà tẹ̀sí wọlé. Tó dábàá ní ká máa dáhùn èèyàn lóhùn lórí afẹ́fẹ́ àwọn oníjẹ́ wọn gbádùn dọ̀la o wọ́n máa pe nọ́mbà wọn. Àdúrà kàtó ni wọ́n ti. Ẹ pè mí tó bá di bí aago 10 láàárọ̀ ọ̀la. Aago 10 láàárọ̀. Ìyẹn kó mojú ilé ẹ̀mẹ̀ ìkùlé. Ọ̀dà ẹ̀sùn bàbá mi. Àdúrà yẹn ọ̀gbà. Yóò. Àmín ẹ ṣe. Àmín tó àsìkò náà ti wọlé. Mo rò pé gbogbo ẹ̀yin tí ẹ ní ìbéèrè ó kúkú dáa fún wa ká pe bàbá lẹ́yìn ètò. Nítorí àsìkò náà ti wọlé. Ẹ sọ lẹ́ẹ̀kan ẹ ní àwọn nǹkan tá a fi nǹkan mẹ́ta ni. Ẹ ní ẹ á sọ nípa sáyẹ́ǹsì Yorùbá ìmọ̀ ìjìnlẹ̀ ilẹ̀ Yorùbá. Bàbá kí là ń pè bẹ́ẹ̀. Ẹ ṣeun. Wọ́n ní kábàlẹ̀ jẹ́ àǹfààní. Àwọn àgbàlagbà. Tí a bá jókòó tí wọ́n pè. Ẹ kí wọ́n pè. Hálò. Hálò. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ sà. Kí lórúkọ yín bọ́lá tí ń pè wá? Mariam. Bẹ́ẹ̀ni. Ok, àgbàdo yín kí lẹ fẹ́ béèrè lọ́rọ̀ bàbá? Mo fẹ́ kí bàbá ni. Ẹ ṣeun, àdúrà yẹn gbà. Àbí o. Ọmọ mi nípa ọmọ mi yẹn mo fẹ́ béèrè. Ok. Ẹjọ́ máa ń lẹ́la kó o máa lọ sínú omi. Ẹ ṣeun. Ẹ fẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀. Mo lẹ fẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀. Ká ń sọ̀rọ̀ lórí. Àdúrà yẹn gbà. Tí èèyàn bá ń lálàá pé òun máa ń bára òun nínú omi ní gbogbo ìgbà, ìtumọ̀ rẹ̀ pọ̀ jantirẹrẹ. Ara ohun táwọn wí ni pé láti di àlá ẹ̀dá máa ń mọ ìṣẹ̀dá tó gbé wáyé. Látara àlá èèyàn máa mọ̀. Láì délé aláwo, láì délé wòlíì, láì délé babaláwo èèyàn mọ̀. Lọ́nà wo ọ̀kan nìyá ìwí. Irú ọmọ bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ́ omi ni. Ìránṣẹ́ omi ń bẹ, ọmọ omi lásán ń bẹ. Ọ̀dà àwọn pè lẹ́yìn ètò. Àlọ́ ẹnìkan tó pè wá káwọn wọnú.
Wa alaikum salaam ẹ káalẹ́ o. Ẹ káalẹ́. Adúpẹ́. Akọ̀tẹ̀já ìlè ni wọ́n fẹ́ máa atẹ́kùn. Kí lorúkọ yín bọ̀lẹ́ tí pè wá? Bàṣírà. Naam. Atẹ́kùn ló fẹ́ gbọ́n. Akọ̀tẹ̀já ilẹ̀ fẹ́. Bàbá wà wà ní màmí. Ọ̀dà. Alájà. Ìyá ìburú. Wọ́n mìíní mi wá. Alájà torí Ọlọ́run. Ọ̀dọ̀là ọjọ́ ti lọ. Ọ̀dà ẹ pè bàbá. Gbogbo ẹ̀yin tẹ́ ti mọ̀ bàbá. Lẹ́yìn ètò ẹ pè bàbá. Àwọn tí ò mọ̀ bàbá tí wọ́n wá darapọ̀ mọ́ wa lórí ètò ìbá adúpẹ́fẹ́ yìí náà àtẹ̀yìn gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ bàbá. Bàbá ẹ sọ fún wa nípa ìmọ̀ ìjìnlẹ̀ ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ní kúkúrú èdè. Bẹ́ẹ̀ni. Kí àsìkò náà ti lọ. Ẹ ṣeun. Kí là ń pè bẹ́ẹ̀? Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ wa àtẹ̀yin tẹ́ padà máa gbọ́ wa. Èèyàn lọ ọjà ọmọ mú nǹkan relé. Wọ́n á ní kí ló mú bọ́ bàbá. Ọ̀dà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ nǹkan níṣẹ́ ìpẹ́ bóyá pé ẹ fẹ́ gbàgbé ẹ wá nǹkan kan ẹ fi kọ ẹ kọ̀wé. Ẹ mú gègé yín o. Àti ìwé kẹ́kọ̀ọ́ nǹkan. Èyí táwa náà gbà lọ́dọ̀ àwọn àgbàlagbà ní táàbí ń jọmọ ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀yin náà gbà kẹ́ gbà á pamọ́. Ẹ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìdè. Ó ti náwó. Àwọn òjìji fìrí ń dà á láàmú. Ọgbọ́jà kalẹ̀ gbèsè. Ọgbọ́jà kalẹ̀ èsì ní iye owó mi. Bẹ́ẹ̀ lóríṣiríṣi. Kò sí ṣẹ̀dá tí kì í lo eléyìí o. Tọ́ ọ bá lè torí ara rẹ ṣe torí àwọn ọmọ rẹ ṣe. Sáyẹ́ǹsì Yorùbá òun rè ẹ mú gègé yín. Ẹ béèrè lọ́wọ́ àwọn eléwé ọmọ pé ẹ̀yin ń wá odidi òkété. Òkété òye. Èyí tó wà láàyè. Bẹ́ẹ̀ni ẹni wọ́n bá yín pa. Wọ́n bá ti wá pa gbogbo nǹkan ní òkété yìí pátá ẹ kó kú o. Ẹ gbọ́dọ̀ jẹ òkété yìí mọ́ o. Ẹ rí mọ́lẹ̀ ni. Nǹkan nú rẹ̀ pátá gbogbo òfin rẹ̀ ẹ kó dà sínú odó. Ó sì dojú ọlọ́ni ẹ kó dà síbẹ̀. Ewé kan bí à ń pè ní ewé túdè. Orí wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ rí lọ́dọ̀ àwọn eléwé ọmọ. Bẹ́ẹ̀rí tútù ẹ rà á. Bẹ́ẹ̀rí gbígbẹ ẹ rà á àtẹ̀gbò rẹ̀ lẹ́wà. Tó ewé kan náà bí à ń pè ní ewé kílẹ̀ fi mi ṣe mùsè pọ́nrú mùsè pọ́nká. Mo kì í lórí kì í rẹ̀ ni o. Ewé òun náà ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí. Ẹ tọ́jú ẹ̀. Ewé kan bí à ń pè ní ewé iná. Ewé iná yìí oríṣi méjì ni. Pupa rẹ̀ ń bẹ, funfun rẹ̀ ń bẹ. Èyí yòówù ẹ bá rí inú méjèèjì ẹ lò. Ewé kan náà sì ń bẹ à ń pè ní ewé èsìsì. Ẹja bẹ́ẹ̀ rí gbígbẹ rẹ̀ bẹ́ẹ̀ sì rí tútù rẹ̀ tọ̀. Ọ̀kan náà bí à ń pè ní ewé adúróṣùṣù. Àwọn àgbàlagbà ní adúróṣùṣù kìí dúró lóhùn nìkan. Ẹ tọ́jú ẹ̀. Ewé oríjì bẹ́ẹ̀ rí tútù rẹ̀ bẹ́ẹ̀ rí gbígbé ṣùgbọ́n ohun tí fi ń dáa jù tútù rẹ̀ lọ dáa fún májẹ̀mú iṣẹ́ yìí. Èèpo ọ̀bọ̀ àgùn pọ̀ mọ́ ewé léégún lóko àtọ́jú rẹ̀. Ewé ẹyẹ ọ̀bà òun náà là ń pè ní àjẹ́ ọ̀bàlé òun náà ní jẹ́wé afẹ́lóru. Ewé yìí torí rẹ̀ kọ́lẹ̀ ẹ̀já o ẹ̀rẹ́lẹ̀ rẹ̀ ni o kí là ń pè lẹ́rẹ̀ẹ́lẹ̀ èyí tó jábọ́ tó ti rẹ̀ sílẹ̀ lára ẹ̀ òun là ń pè ní ẹ̀rẹ́lẹ̀ ẹ̀ẹ́sà kọ́kọ́ yìí kan ẹ̀kọ́ òun náà dínú odó ẹ̀ máa gun papọ̀. Tọ́ iṣu kan ń bẹ à ń pè ní ògìrìsákọ́ egbò ni o ṣùgbọ́n iṣu ògìrìsákọ́ làwọn àgbàlagbà á pè. Báwo lẹ ti fẹ́ dá a mọ̀ igi rẹ̀ tó bá dúró báyìí ní lóko kódà bọ́jọ́ bẹ̀ tí òun tẹ bá fi ń ge yóò máa ge féwú ni ẹ̀gún wà lára igi rẹ̀ ní gbogbo ara rẹ̀ ṣùgbọ́n iṣu ìdí rẹ̀ òun la fẹ́ lo ògìrìsákọ́ òun là á pè é o ẹ fi sí inú odó ẹ máa wá gún gbogbo ẹ̀ pọ̀ ẹ gún gbogbo ẹ̀ pọ̀ tí ó ṣe lọ́múlọ́mú a lè fọṣẹ funfun kó a lè fọṣẹ pupa kó a lè fọṣẹ búlù kó a lè fi dúdú kó
ṣùgbọ́n májẹ̀mú pẹ́lòmí ọmọ àsọ pé wọ́n lóun ọ̀gbọ́dọ̀ ló nǹkan dúdú ọ̀rọ̀ ọjọ́ mi nù á sọ yun ṣùgbọ́n ọṣẹ dúdú a máa gba nǹkan mọ́ra ju ọṣẹ yòókù lọ torí ẹ̀ làwọn àgbàlagbà fi ọṣẹ dúdú kó irú nǹkan báyìí sotiye májẹ̀mú pé wọ́n ní má lo nǹkan dúdú à sì ń bọ̀ wá o lọ́jọ́ iwájú ni o torí ọ̀ ń jàmàlà dúdú irun orí rẹ̀ dúdú àwọ̀ ara rẹ̀ dúdú ọ̀há kò mẹ́ẹ̀ kó di funfun ọba àdìjọ́ mi á máa sọ yun. Bàbá. ọṣẹ yìí báwo là á ti ṣe ọmọ òkókó lò ṣùgbọ́n àgbọ́dọ̀ máa lò ní gbogbo ìgbà tí nǹkan bá lè pọ́npọ́npọ́npọ́n ẹ kọ́kọ́ fi epo para epo pupa ẹ fi para kéèyàn wá fi ọṣẹ yìí wẹ̀ àwọn ẹlòmíràn máa gbómi kaná omi yìí ọ̀pọ̀ wọn á dà sí omi tútù ṣùgbọ́n àwọn tó bá jẹ́ onímájẹ̀mú ìṣẹ̀dá afẹ́fẹ́ ìdẹ̀dá omi ìṣẹ̀dá ayẹ̀pẹ̀ má wulẹ̀ gbómi kaná omi tútù rẹ̀ náà ni ó fi wẹ̀ ẹ dán wò ẹ fún mi lábọ̀ tí àwọn èèyàn bá ń bínú èèyàn tí ọ̀tá yẹn lé korokoro báyà ogun mọ̀lẹ́bí ni ẹ̀ ń jà síjà ilẹ̀ ni ẹ̀ ń dùn kankan tó lé ní ojú olóṣù lónìí àbọ̀jẹ́ ní kí má darẹ̀ láàmú ìwọ́sà máa lò. kódà àṣírí tó pamọ́ lórí ọ̀rọ̀ rẹ táwọn ọ̀tá lọ́ọ́ dè pamọ́ àṣírí ọmọ àtú bó ṣe jẹ́ nì ọlọ́run yóò fi àlùbáríkà sí. àmì ẹ pọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àsìkò náà ti lọ báyìí. ọjọ́ ọ̀sẹ̀ mùsùlùkù. bẹ́ẹ̀ ni ó ti lórí ẹ̀ báyìí. mo sọ lẹ́ẹ̀kan àwọn èèyàn máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ nípa àlá ṣùgbọ́n tí yàtọ̀ tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ló mà yín. àwọn èèyàn mọ̀ wá dé. tẹ́ bá fẹ́ pe bàbá ni nọ́mbà tí bàbá ń lò nílẹ̀ yìí òun náà ni ẹ wá dèdè yín àti ìwé yín kẹ́kọ̀ọ́ nọ́mbà náà plus 229 point tẹ́ wà lẹ́yìn odi 67 53 89 15 67 53 89 15 tàbí 52 98 81 16 52 98 81 16 tẹ́ bá wà lẹ́yìn odi ẹ fi plus 229 kẹ́ tó kọ nọ́mbà yẹn. Bàbá ó dàbí pé ó ṣeé ṣe kẹ́ dágbére ṣùgbọ́n ọjọ́ ọ̀sẹ̀ mùsùlùkù nọ́mbà ní ti Nàìjíríà. ní Nàìjíríà òdu ni wá ẹ sáà mọ̀ fọlọ́kù ẹ kọ́ a fi kóòdù sí +234 80 32 98 32 98 báyà wọn ò gbọ́ dáadáa +234 80 32 98 32 98. Bàbá wa mo rò pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ nídìí bàbá láti pe bàbá àti sọ nọ́mbà bàbá fún yín ṣùgbọ́n tẹ́nìkan ò bá rántí nọ́mbà yẹn ẹ pe nọ́mbà mi 97 86 41 42 nọ́mbà yẹn WhatsApp ni 97 86 41 42 nọ́mbà mi gangan nìyẹn tó jẹ́ nọ́mbà WhatsApp ó tún jẹ́ nọ́mbà pẹ̀lẹ́ ẹ bá pè èyíkéyìí ẹ bá ṣe WhatsApp yín gbọ́ 97 86 41 42 bóyá bá gbàgbé nọ́mbà bàbá yín fún bàbá àwọn nọ́mbà bàbá ọjọ́ tòní ibà ìmọ̀sọ lẹ́ẹ̀kan pé ó yàtọ̀ ó kù níbọn ró àkọ́kọ́ yìí lẹ̀ wá sí orí ètò yìí àwa tó wọn alẹ́ máa wá ẹ wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè mí lábẹ́ aṣọ wọ́n dákun àsìkò náà ti lọ tẹ́ bá ti ṣètò bùṣe ẹ bá pè mí àbí lẹ́yìn ọ̀la bá pè mí gbàtígbà ń dá yín lóhùn ní ìsìnkú ní àwọn nọ́mbà bàbá ẹ dágbére fún àwọn èèyàn nítorí àsìkò náà ti yí. tó àgbẹ̀rù koroko bá pẹ̀ bá rò koroko kọ́lá àfi sìnkú rẹ̀ o gbogbo oṣù olé ní bínú wa ilẹ̀ lánàá máa kọ́ kìtìbó àjẹ́ ilé ní bínú wa ilẹ̀ máa lánàá máa kọ́ kìtìbó o tó àlékún la sọ pèrè gún o a máa lékún ní ọlá a máa lékún lọ́rọ̀ o a lékún lálàáfíà èmi ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bàbá ire kàbìtì tó a máa kò ní sọ̀lọ́ o àdá ìrokò ọmọ bọ̀ alẹ́ ìdá ìrokò ọmọ bọ̀ alẹ́ pálápá nẹ̀dẹ́ bá ròkun bá rọ̀ṣà ilé ní fàbọ̀ sí tó o tún dìgbà kan náà ire kàbìtì. ilé fún ọmọdé tó ní kàlẹ́fù wa tó lálẹ́ ọjọ́ òní ètò yìí ètò ayé ìjọ òun lẹ̀ ń gbọ́ ní gbogbo rádíò Sèyímà ètò yìí wáyé ní gbogbo alẹ́ ọjọ́ Jímọ̀ aago 10 sí aago 11. Bàbá darapọ̀ mọ́ wa lórí ètò náà lónìí inú wa dùn ayọ̀ wa fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ wa tẹ́tí gbọ́ wa ètò yẹn ètò ayé ìjọ òun lẹ́ ń gbọ́ orúkọ tèmi ní Ẹ́lájì Máwọ̀ Ọ̀rẹ́dọ́lá Òjò bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá ẹni ìjírí lè jí ń pa àkànní
orúkọ tí bàbá mi sọ mí tí ìyá mi sọ mí ni Ẹlẹ́jà Aliu májọ gbé mo kí gbogbo àwọn ọmọ Àyọ̀gbó látòkè délẹ̀ mo kí yín ẹ ṣé bàbá ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà Ọlọ́run gbogbo fún yín àtàwọn àti gbogbo àwọn tó ń gbọ́ wa nígbà tí rí ìṣọ́ àti ìdáàbòbò látọ̀dọ̀ Ọlọ́run bá kó máa jẹ́ tòní kálukú wa ibi tó kù káàtó sí ẹ má fi ṣèbínú o ẹ má pè mí lábẹ́ ẹnu ní ìdáyín lóhùn ṣùgbọ́n ẹ ti sùúrù díẹ̀ ká kúrò lórí ètò náà àwọn èèyàn ń pè mí bàbá wọ́n fún ní nọ́mbà bàbá ẹnikẹ́ni bá ti pè ní kájọ ìṣẹ́ kàtẹ́ni sísá kàràǹtẹ́ kàràǹdé àdéṣòyèmá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ọ̀gbẹ́ni gbọ́mà gbọ́kò ní talẹ́ ọjọ́ òní mo rí pé ibi tá a fàbọ̀ sí ọba di ọjọ́ mi ọjọ́ rí a máa pàdé. Ó dàbọ̀. Ó dìgbà.